mo dé nítorí adé mo bọ̀ nítorí ààbọ̀ lórí ọ̀rọ̀ ìlú Àsíá-Awéko náà mo mọ̀ tún padà sí ṣébi tá a bá roko sí là ń fàbọ̀ sí ìpadàbọ̀ àwọn èrò Òkè Lágbòdo padà sí ìlú Àsíá-Awéko. Àwọn kan ní ìlú Àsíá-Awéko kò sáré darí dé láti Òkè Lágbòdo pẹ̀lú oògùn ìwòsàn ìlú wọn tí ń ṣe òjòjò ọrọ̀ ajé. Oògùn gbogbo ìṣe méjì ni wọ́n mú wá o. Èyí ni ìjọba Òkè gbójúlé fún ìwòsàn gbogbo àrùn tí ń ṣe orílẹ̀ ìlú wọn. Àwọn oògùn náà nìwọ̀nyí. Wọ́n ní àdó kan bẹ àdó ajé ìdàgere ni. Wọ́n sì tún mú owó ẹyọ kan bọ̀. Wọ́n ní owó ẹyọ tí ń léfò. Ṣùgbọ́n látìgbà tí wọ́n ti mú àwọn oògùn méjèèjì náà wá kò jọ pé oògùn náà ń ṣiṣẹ́ jàre. Kàkà kí ewé àgbòdẹ kókókó ní màá ń lè. Kódà kàkà kó sàn lára ayá àjẹ́ gbogbo ọmọ rẹ̀ ló fi ń bóbìnrin. Àwọn kan tilẹ̀ ní bí wọ́n ṣe ń gé òkà ọrọ̀ ajé ọ̀hún ló ń bọ̀ ọ̀ka. Ọ̀wọ́n gógó iyọ̀, ọ̀wọ́n gógó oúnjẹ, ebi ọ̀pàgbà fowó mẹ́kẹ́ ní patọmọdé tàgbà. Kódà kò yọ tó lórí tẹlẹ́mù sílẹ̀ ní ìlú Àsíá-Awéko. Àwọn ọ̀dọ́mọbìnrin ti di oníṣòwò nàbì. Àwọn adélébọ̀ kan ń ṣiṣẹ́ agbélépawó nítorí àti jẹun. Àwọn òṣìṣẹ́ ń ṣiṣẹ́ bí erin, wọ́n ń jẹun bí ẹ̀lírí. Bóyá ìfòótọ́ inú ṣiṣẹ́ fún àwọn ará ìlú tí ó kún ọwọ́ àwọn ọba àti ìjòyè ìlú Àsíá-Awéko ló fà á. Ohun tí ó dá mi lójú ni wípé ṣe ni ó dàbí ẹni pé ọgbọ́n àwọn olóṣèlú wọn ti ń di òmùgọ̀. Bẹ́ẹ̀ ìnagijẹ ọba ìlú wọn ọlọ́gbọ́n dorí ẹja mú ni wọ́n ń pè ó. Àṣẹ ẹni tí ó gbọ́n bí Ọlọ́run kò sí nínú wa. Ó mú gọ́mà ní gbogbo ẹ̀dá. Àyàfi kí ọba mi òkè kí ó yọ ìlú Àsíá-Awéko nínú làásìgbò tí wọ́n kó sí yìí. Kí ọba mi òkè ọba mi ìsàlẹ̀ tó yọ Yúsúfù ní kànga kó yọ wọn. Àṣàmú nǹkan lèmi jẹ́ ọmọ ajẹjà bí onígèrè ọmọ akọ̀bẹ́jà nígèrè ó bá gèrè jẹ́ ọmọ bẹ́jà nígèrè ó tún gèrè ṣe ó dàbọ̀.